Yorùbá bọ̀ wọ́n ní ènìyàn dára ó kùwà, ajá òyìnbó dára ó kà ti pẹran fúnni jẹ. Èèyàn tó lẹ́wà tí ò níwà, onítọ̀hún ó fi ìwà bẹwà jẹ́, torí pé kí ni ẹwà á máa sá, ṣùgbọ́n ìwà ilẹ̀ ẹ̀dá fi ń gbélé ayé. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin olólùfẹ́ Ṣèyí Peter Onísẹmọ, a kú bójú ọjọ́ ṣe rí, ẹ̀jọ̀ dùn bí, ṣé àlàáfíà ni? Tọ̀, mo fẹ́ ká jọ síra wa létí ní èní lórí àwa ọ̀dọ́ ìṣẹ̀yí, àwọn ọ̀dọ́ àsìkò yìí, àwọn àṣìṣe kéékèèké kan tá à ń ṣe tó dẹ̀ ń kó bá ìrìn àjò ayé wa, pàápàá jùlọ nípasẹ̀ ìgbéyàwó. Ṣé rí wọ́n ní ọmọ ọdún kan tí ò rìn, díẹ̀ lọ́wọ́ ọmọ, púpọ̀ lọ́wọ́ àwọn òbí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n di single mother lénìí, àwọn Yorùbá wọ́n ní amúkọ ẹrù ẹwọ́, ó lókèlè ń wọ ẹ̀wulẹ̀. Ẹrù wọn ti wọ́ wá láti ilẹ̀, tí wọ́n ti ṣera wọn, tí wọ́n dẹ̀ mọ̀ pé ara wọn làwọn ṣe. Ẹ pé ń sáwò àti bí dẹ́rù wọn ti wọ́ wá ni pé lóòótọ́ human being we are all pretenders, bí àṣàwọ̀ olóyìnbó, pé gbogbo àwo ẹ̀dá tọ́lọ́ ń dá, yálà ọkùnrin ni o, obìnrin ni o, la jẹ́ èèyàn tó jẹ́ yí pé a máa ń fìwà pamọ́, pàápàá jùlọ ní àsìkò tá a bá nídìí nǹkan kankan, a fi àwọn ìwà kan kọ̀ọ̀kan a fi pamọ́ kí nǹkan yẹn kó lè ṣe kí ni, kó lè tẹ̀ wá lọ́wọ́ tàbí kó lè jẹ́ tiwa. Mo rò pé ẹ̀ ń tẹ̀lé mi. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní àsìkò tí wọ́n bá ń court, tó lóyìnbó ń pè ní courtship, ìyẹn ní Yorùbá ní pé bóyá ìmọ̀ mi mọ̀ ọ́ pé kájọ fara kíra ká fi mọ báwo ló ṣe jẹ́, lóyìnbó ní ọ̀pọ̀lọpọ̀ ìwà ni àtọkùnrin àtobìnrin, pàápàá jùlọ èyí tó pọ̀ jù obìnrin tó máa fi pamọ́. Ní tèmi nígbàgbọ́ ni pé gbogbo ìwà tó bá mọ̀ pé o mọ̀ ọ́ hù, kí èyí jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀sẹ̀ ń gbáradì láti di aya lọ́dẹ̀dẹ̀ ọkọ, tàbí ẹ̀yin ọkùnrin tẹ̀ ń gbáradì láti di aláya nílé, ni pé àwọn Yorùbá ní téèyàn bá nígbà lówó àti tálíkà ni ó ti kọ́. Gbogbo obìnrin tó bá mọ̀ yìí pé àwọn ìwà aburú wà ní ọwọ́ ẹ, àsìkò hùwà yẹn jẹ́ kó rí. Ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ìlẹ̀gbẹ́lẹ́gbà, ẹni tí ó bá fi ọ pẹ̀lú wà rẹ̀ yóò fi ọ kò ní wò wá. Kódà bọ́ọ̀ bá ń tọ̀ ilé, ọ̀tọ̀ọ̀tọ̀ lógún kíni mẹ́ni àmẹ́yẹ, ogún sanra jura wọn lọ, tẹlòmíì natural ni, tẹlòmíì ogun ni. Mo sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún tó bá kálukú. Ẹlòmíì ń tọ̀ ilé tó jóbìnrin tó jẹ́ yí pé ó fìwà pamọ́ tọ̀, ẹlòmíì agídí ni tiẹ̀, ẹlòmíì ọ̀lẹ ni tiẹ̀, ẹlòmíì sìnà ni tiẹ̀, lóríṣiríṣi, ẹlòmíì ọ̀bùn ni. Ṣùgbọ́n àsìkò tí wọ́n bá ń ṣe kí ni, tí wọ́n bá ń kọ́ọ̀tì lọ́wọ́, gbogbo ọ̀nà gbogbo tó bá máa ná ló máa ná, á ṣàfíjú àsìkò yẹn, á ṣe àfíjú yẹn débi pé ẹni tí ẹjọ́ ń kọ̀ kò tiẹ̀ ní traces pé ẹni yìí ó dẹ́tí, kò tiẹ̀ ní rí traces pé ẹni yìí dọ̀tí rárá, nítorí pé kí ni, nítorí kí n tàn tó ń wá. Ìgbà tó bá wá di pé akọ̀jẹ́bọ olóòṣà lọ́wọ́ tán tí gímọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ wọ gbà, lẹ́yìn ọ̀sán pé ẹni yìí ò rí báyìí tẹ́lẹ̀, báwo ló ṣe jẹ́, báwo lọ̀nà owó ló gbà wọlé, yóò wá rú alàgbà lójú débi wípé ọwọ́ nǹkan kékeré yẹn ó lè da ìgbéyàwó wọn rú, tí kálukú dẹ̀ mọ́ lọ nílọ rẹ̀. Ṣé ẹ mọ̀ yí pé ìgbà yẹn obìnrin yẹn wò pé òun smart, ẹ wá wo ọ̀nà ibi tákòbá tó gbà wá, instead kó síra rẹ̀ tán kó jẹ́ kó mọ̀ pé báyìí ni mo ṣe rí, tó bá wù ẹ́ láti fẹ́ mi, tí ó bá yẹ̀ wọ́ tọ́ mo bá tiẹ̀ lọ. Ẹ wò kórìíta tí ẹ̀sán yẹn tó ti lọ dúró dè é. Bákan náà obìnrin mi wò tó yẹ pé problem tiẹ̀ ni pé kò lè dáná oúnjẹ dá. Kí obìnrin mi fẹ́ ṣe agolo ráìsì kan lásán, yóò ẹ̀sẹ̀ lọ́mọ tẹ gọ́gù ni, ráìsì agolo kan, how many quantity of water, how many minutes on fire. So wọ́n dẹ̀ ní àdánilóró agbára ló fi kọ́ ni. Mò ń sọ ilé yìí fún ẹ̀yin tí ẹ jẹ́ obìnrin, pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ múra láti di aya lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ìwọ tó jẹ́ pé bóyá ilé yín ọlọ́run blessing yín burújí wà, tẹ̀ pé àwọn ọmọ ọ̀dọ̀ lẹ́gbà tẹ̀ ń sanwó oṣù fún, tẹ̀ pé bí wọ́n pọn mi ọmọ ọ̀dọ̀ ni, bí wọ́n ṣe lè ọmọ ọ̀dọ̀ ti mọ kàárò, ó ti mọ bẹ̀ẹ́ sè, oúnjẹ tó ń jẹ ọmọ ọ̀dọ̀ ni, kọ́dà bọ́ jẹ tán gan ọmọ ọ̀dọ̀ ni ó wà palẹ̀ mọ́ lórí tébù bí tó ti jẹun. Tó ń bá a lọ bẹ́ẹ̀, ọmọ ọ̀dọ̀ ti lè roka, ó ti lè ṣe bẹ̀, ó ti lè ṣe fọṣọ, ìwọ ní àtàsọ̀ rẹ lásán ò lè fọ̀. Bóró mọ̀lá nígbà dàbí ló mú rógùn tó dẹ̀ rò pé bóyá ọ̀n sayé tọ̀, lóòótọ́ ọ̀n sayé lójú ara ẹni, ṣùgbọ́n ara rẹ ló ń ṣe o,
ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ó lè ṣeé ṣe kó jẹ́ pé irú rẹ ọwọ́ ọkọ tó bọ̀ sí lọ́wọ́ àwọn ọkọ tó jẹ́ wípé oúnjẹ ìbílẹ̀ wa ni wọ́n fẹ́ràn jù, ìwọ ló dẹ̀ mọ̀ kankan sí nínú rẹ̀ yìí, yóò wá di pé odidi ìyàwó ilé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ sí kíni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu bí wọ́n ṣe ń kọ́ oúnjẹ sísè pàápàá jùlọ èyí tó jẹ́ oúnjẹ tọkọ tó fẹ́ bá fẹ́ràn. Ìgbà yẹn inú tí ọmọ dùn pé daddy don't want me for any stress at all, daddy loves me, daddy ọkọ rò pé wọ́n ń ké ọ ọ̀dẹ̀ níbi pé àkẹ́bàjẹ́ ni wọ́n ń ké ọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ó ti ń ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ obìnrin nílé ọkọ. Ọkùnrin míì dìídì kọ ìyàwó ẹ̀ sílẹ̀ ní àtàrí pé oúnjẹ lásán kò sí aburú míì jù yẹn lọ pé kò mọ oúnjẹ sè. Mr Bisi lẹ́nìí kìnìkan lọ́la mi ìpolówó ọjà o ọ̀rọ̀ ló débẹ̀ o paparazzi àwọn oúnjẹ tékèwé yẹn lẹ́lòmíì jẹ títí tọkọ jẹjẹjẹjẹ tó fi di gẹ̀rẹ́jẹgẹjẹ tí ọkọ tiẹ̀ lókun kankan mọ́ because oúnjẹ ẹlẹ́wà dẹ̀ ń wò yẹn ó tún máa ń fún yàn lókun, ṣùgbọ́n àwọn oúnjẹ tó ti undergo oríṣiríṣi process tí wọ́n ti kó oríṣiríṣi ingredient bò tá jẹ gbogbo ara ọkọ wa ó ti wíìkì tegun láti sọ pé ìyàwó ò ní dá lóúnjẹ ìyẹn bẹ́yẹn. Bákan náà àwa tá a jẹ́ ọkùnrin lóòótọ́ wọ́n ní ìtẹ́ bàbá nígbà lówó àti tálíkà ní tí kọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ pé àsìkò tá a bá ń kọ̀ sí lọ́wọ́ a gbọ́dọ̀ jẹ́ kí ẹni tá a gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ àwa la nìyẹn tẹ́ pé ìgbà bá wà lọ́nà bí àfẹ́sọ̀nà bá lóun wọ́n jẹ ṣàwámà lẹ́ẹ̀mẹrin lójúmọ́ á provide rẹ̀ fún un. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà wá ti wò pé ẹni tí mi ti wọlé rẹ̀ tí mo béèrè ilé tí ń fún mi tí mo béèrè tọ̀hún tí ń fún mi tí bá wọlé yóò ṣe fún mi jù bẹ́ẹ̀ lọ. Ambition ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fi jẹ́ pé ó gbé ètò marriage nìyẹn o. Meanwhile yóò ti gbàgbé pé ẹni tí ń ṣe nǹkan yẹn fún òun bachelor ló wà lọ́wọ́ bùkátà rẹ̀ ọmọ bẹ́lẹ̀ ń já yóò ti wá fọkàn sí pé tóun bá wọlé tán gbogbo àwọn mẹ́rẹ̀mẹ́rẹ̀ tóun rí lọ́nà yẹn yóò ṣe bẹ́ẹ̀ nígbà bá wọlé tó rí pé kò rí bó ṣe rí wàhálà wà bẹ̀rẹ̀ ìjà lónìí ìjà lọ́la ìjà lónìí ìjà. Meanwhile ẹni tó ń pè bí ọkọ yìí ìbẹ́ fẹ́ ṣe wedding 80% bíìlì ọ̀run rẹ̀ ni. Wọ́n fẹ́ ṣe wedding mi ó dàbí Sister Jọkẹ́ ìgbà Sister Jọkẹ́ wedding mi that was there wọ́n ní tán ní kíníkan tí ẹ̀ tán fẹ́ nu oko bá jókòó bá mú owó alátọ̀wọ́ ń yọ̀ ṣe wedding ẹ̀ ṣe wedding 2 years after wedding kò san àwọn gbèsè kò san tán. wọ́n gbà pé inú ẹ̀ náà ẹ̀ ti gbalé ẹ̀ ṣà separate pẹ̀lú parents ẹ̀ ti gbalé so ọ̀dẹ̀ wá expect pé bí ṣe ń gbé sàwámà wá nígbà yẹn yóò tún máa gbé wá fún ọ nígbà tí bùkátà tó ti expand. Lóòótọ́ ará orí ọ̀fẹ́ àdẹ̀rà àánú gbàdúrà wa lọ ó tó di bẹ́ẹ̀ lórí iṣẹ́ tí kálukú bá ń ṣe ẹlòmíì iṣẹ́ tó ń ṣe kódà kó wọlé tán ìgbà yẹn gan yóò tún ṣe ìlọ́po tí ò ní fílẹ̀ rárá ṣùgbọ́n ẹlòmíì kò sí orí ọ̀fẹ́ rẹ̀ ó lè wù láti ṣe ṣùgbọ́n tó bá wo bíìlì tó wà nílẹ̀ pé eléyìí báyìí ìwọ ìyàwó ó ti wá kà this man is a very wicked person kìnìkan ìgbà tá à ń pẹ́ lọ́nà mo bá ti béèrè lé yóò fún mi mo bá ti béèrè lọ o ní mọ̀ pé this thing is a simple arithmetic o ní study pé ǹjẹ́ financial nǹkan tó ń finance ń gbà yẹn ló ń finance nísìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan kékeré ti di ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó rẹ̀ láwọn ọ̀nà tá a gbà fura ọ̀rọ̀ eléyìí ó kọjú sáwọn ọkùnrin pé ohun tá a bá nígbà lólówó a sọ pé ká má sì kẹ̀yàwó wa yálà à ń fẹ́ lọ́nà ni yálà ó ti kó dé ni ṣùgbọ́n wọ́n ṣe kí ni wọ́n sì ju rẹ̀ lọ mi ìfẹ́ kó pọ̀ jù kó má bàa sú wa ọwọ́ yẹn ẹ jẹ́ ká dì mú tọ̀ ànílù yìí bá lè lórí ètò fótó ní ṣé ètò oníṣẹ́mi lórúkọ tèmi ń jẹ́ àmọ́ bí ọ̀bẹ níbi oṣù rẹ̀ àtẹ́lẹsẹ̀ á máa bẹ̀rẹ̀ buwọ́ ẹmu buwọ́ ògùrọ̀ láàmọ́ rí ayé bá ń jáyé ànílù buwọ́ àgbo obìnrin tó lẹ́wà tí ò níwà àsọyìn ò torí pé kí ni obìnrin tó lẹ́wà tí ò níwà ó ti fà níwà ó ti fi bẹwà jẹ́ ó dìgbà kan náà ire o.